Ẹ̀yin tèmi, ó tún ti ṣẹlẹ̀, mo tún ti gbé tuntun wá. Fídíò tẹ fẹ́ wò lọ́tẹ̀ yìí ó lágbára. Ẹ jọ̀ọ́ bẹ́ ṣé ń bá mi wò, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá mi tẹ subscribe button ni. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe ẹ ní fi gbómo sí, ẹ ní fi rí wàhálà, ẹ ní fi rí dààmú. Nǹkan rí nǹkan yẹn lẹ́nu máa fọwọ́ yín ṣe. Agbára Ọlọ́run. Thank you so much. Ó ṣòfò ni. Ṣé o ti rí i? Ó yá wá bá mi dá padà. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ kó máa sàká máa jẹ yín. Kò lógùn ọ̀rẹ́. Kò lógùn, kò ní nǹkan kan. Ta ló sọ pé ìwọ ọmọ yìí ò jẹ́ rọra? Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ju kúrò bí ẹ kó rí burúkú yín lọ kẹ́ kó ṣì kúrò bí báyìí. Tí ẹ bá lè dúró síbí, tí energy ẹ bá lè match up pẹ̀lú energy tó wà bí báyìí, ẹ kó rí burúkú kúrò bí báyìí. Ìwọ ọmọ yìí ò jẹ́ rọra, òfò kọ́ wo. Ojúmọ̀ tí ẹni tó pa tí ò lè jí àti rí pé ìyá àkàlọ́ ọmọ ejò, ikú mi ò sí lọ́wọ́ ẹ̀, mélòó lára ẹ̀? O ò lè pè mí, mélòó lára ẹ̀? Ìwọ tó ṣe pé lọ́jọ́ kìíní àná tí Fáráò lérí mọ́ ẹ̀tẹ́ ìjọ lérí mọ́ra yín, ọjọ́ mélòó ló fún Fáráò, ọjọ́ mélòó ni Fáráò fún ẹ? Agbede méjì ayé àtọ̀run kọ́ ló ti padà, ó kú tó díẹ̀ ló kù. Ó kú tó díẹ̀ ló kù, díẹ̀ ló kù. Ìwọ tó ti bẹ̀rẹ̀ sí ní gbé kiri tó bẹ̀rẹ̀ sí ní mélòó lára ẹ? Ìwọ lẹ́mi Fáráò ni. Ìwọ lẹ́mi Fáráò ni. Tàbá yìí sọ̀rọ̀ Fáráò ìyá aláyé ẹ ló jẹ́. Ìyá eléwé gbígbẹ. A máa kọ́ gbẹ̀gbẹ̀ ẹ wò ewé kan lélẹ̀, ewé kan lélẹ̀. Ṣé o dáàmọ̀? O dáàmọ̀. O dáàmọ̀. Ewé kan lélẹ̀, ewé kan lélẹ̀. O dáàmọ̀. Ìyá àjàrà bùkà. Ìkà lọ́mọ ejò. Kí lorúkọ tó ń tẹ́wé ń jẹ́? Ṣé ìwọ mọ orúkọ tẹ́wé ń jẹ́? Ewé tó fi ń scam àwọn èèyàn lórí social media. Ṣé o mọ orúkọ tó ń jẹ́? Ṣé o mọ orúkọ tẹ́wé ń jẹ́? Ìyá àkàlọ́ méjò. Kò mọ anything, ó kàn lù yín ní jìbìtì ni. Kò mọ anything. Ìgbà ò fẹ́ kú lọ́jọ́ kìíní àná. Ó ṣe oògùn kó ṣe gbogbo ẹ̀ tó sọ pé ó mọ̀ ọ́ ṣe tó fi ń rù ẹ̀ kiri hospital. Nísìnyí náà lórí live kìíní ẹ̀ náà tablet kan ló máa ń lò. Ebo olóòmewé, ọmọwé ọmọegbò. Ìwọ ló máa yí ọmọ ọlọ́mọ bàjẹ́. Àtọ́jọ́ ẹ̀ ara ni ọ̀tá mi ni. Ara ni ọ̀tá mi ni. Boss lady ò ní jẹ́ kéèyàn sọ̀rọ̀. Boss lady ò ní jẹ́ kéèyàn sọ̀rọ̀. Boss lady máa sọ pé don't see anything ni. Don't see anything ni. Stay away from it. Ẹni tó ní lára tó ń pè ní aṣẹ́wó. Ṣé boss lady ti dórú okó tí wọ́jọ́? Òbó boss lady mélòó lórí social media? Òbó yín mo save jọ sórí fóònù mi. Òbó òun gan ó wà very very disgusting. Òbó boss lady mélòó ló ti rí kiri tó ń pín kiri? Ṣé ẹ ti rí kí boss lady máa ṣe bí olórí burúkú kó máa ṣe show kó máa ṣí tán báyìí ni? Ṣé ẹ rí kí boss lady máa ṣí òbò lẹ̀ lórí live ni? Ṣé ẹ rí kó máa ṣí òbò lẹ̀ lórí live ni? Ẹ mọ iye fídíò tí mo ti ṣe fún yín tẹ́lẹ̀ ni. Ìgbà tí mo dé láti kirikiri tí mo rí pé pàdé ni boss lady àti ìyá yìí o. Ó ní mo sáré lọ delete gbogbo fídíò yẹn kó má bàa wú jáde. Ká pé mo mọ̀ pé irú ọjọ́ èní máa wáyé ni màá hide ẹ̀ ni màá wá padà release ẹ̀ báyìí. Olórí burúkú wo lele, they don't finally drag you into fracas. Franca àbí kí lẹ ń pè. Tó bá búlì ìyá ẹ̀ má sọ̀rọ̀ padà, orí ẹ̀ ti dàrú. Orí ẹ̀ ti dàrú. Kíákíá hello mi fẹ́ dárúkọ ẹni ẹlẹ́ni sí kinní. Nítorí pé wọ́n feature wa nínú fíìmù, Ogúndẹ̀wà dé bá yé yín. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣorí burúkú, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè nígbà tó yẹ ẹ̀sán kan tó ń ka yín lára síta. Mo ti mẹ́sẹ̀jì ẹ̀rí pọ́nmọ mi kan fẹ́ ṣe fíìmù kò gbà ó ní kò tí ì sáyé báyìí. Nígbà tó wá máa múyàn sí fíìmù, ó ṣe jẹ́nu odó ló ti lọ múyàn sí fíìmù. Ìyá òfò ọmọ olóríire wo ló wà lọ́dọ̀ yín? Ọmọ olóríire wo ló wà lọ́dọ̀ yín tó lè lò fún nǹkan? Ọmọ wo ló mọ̀ nǹkan ṣe lọ́dọ̀ yín? Èwo nínú àwọn ọmọ yín? Àwọn ọmọ ọ̀bàyé jẹ́ tẹ́ ní èwo nínú wọn? Bá mi gbé báàgì mi. Báàgì tí mo gbé jáde lánàá.
jọ̀wọ́ má worry mi fẹ́ kó show níbi kíni má worry mo ti rí. ìyá òfò ìyá àjàrà bùkà kò kí n ṣe gbogbo èèyàn lẹ́lẹ́ blackmail o àwọn kan wà tó ṣe yí pé tó bá ní kán pa yín wọn ò lè mú yín dé junction bẹ́ẹ̀ yẹn tó bá ní kán pa yín wọn ò lè mú yín dé junction bẹ́ẹ̀ yẹn ẹ wò àwọn ibi tíṣẹ́ ti kan èmi ó ní mo yọ sí bíbà ẹ̀ ni mo já script mo yọ ibẹ̀ mo yọ sí bíbà ẹ̀ ṣẹ́ ti rí ọ̀rẹ́ second oṣù tó ń bọ̀ ló ní production máa bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ náà wà bá fi promote ẹ̀ torí mo mọ̀ pé ó máa ké síta ó máa gbó iṣẹ́ ìwọ ló máa ta o ìyá àkàlọ́mọ ejò iṣẹ́ ìwọ ló ta o mo gbé títà rẹ̀ lé e lọ́wọ́ nínú ilé báyìí nísìnyí bí 11 àbí 12 cents mo ní mo gbé títà rẹ̀ lé e lọ́wọ́ ó wá dọwọ́ ẹ̀ báyìí o ó dọwọ́ ẹ̀ báyìí o àtàjèrè iṣẹ́ yìí ó dọwọ́ o ìkàlọ́mọ ejò torí mo mọ̀ pé ó jáde òkè ìwọ náà ló sún fárá òdebi tó délé ni yóò ṣì yáàyà. ìyá ìyá ẹ wá sọ mí sẹni tó ń pẹ́ mi lè ṣe fídíò tí má ṣe fídíò mi má tún dìlítì ẹ̀ pé kí la fẹ́ sọ báyìí. kí la fẹ́ sọ báyìí màmá ṣe bẹ́ẹ̀ stop it lẹ́ṣẹ́ rí pé mò ń ṣe nǹkan tí wọ́n síta òun ló máa tà á ìyá àkàlọ́mọ ejò iṣẹ́ yìí ó dọwẹ́ o ajé ẹ̀ ó dọwẹ́ o ìwọ̀nba jẹ́ tó kù lára ẹ̀ jẹ́ ká lò ó torí mo mọ̀ pé wàá ké síta wàá dírẹ́gì ẹni tó níṣẹ́ ẹ̀ mo sọ fẹ́ni tó níṣẹ́ ẹ̀ gan mo lọ lórí burúkú ìyá àjàrà bùkà yẹn ìyá àkàlọ́mọ ejò yẹn ó máa dírẹ́gì yín o ẹni tó níṣẹ́ ní àwọn ò máìdì sórí ẹni tó bá máa dúró tìyàn ni èmi wulẹ̀ ti sọ pé olórí burúkú ìyá yẹn àtàwọn gúrùpù ẹ̀ wọ́n máa dírẹ́gì yín mi máa fẹ́ wà láṣẹ ẹlẹ́ni ẹ̀ṣà ẹni yẹn láwọn ò máìdì kó dírẹ́gì àwọn ìyá àkàlọ́mọ ejò tó bá ti bí pọ̀rí great grandfather ẹ̀dá kó o má bá wa ta iṣẹ́ yìí tó bá ti bí ẹ̀dá kó o má bá wa ta wàá wá sọ nǹkan tó o gbà lórí social media iṣẹ́ tó o gbà wàá wá sọ fún wa olórí burúkú ẹ̀ náà pẹ̀lú bó ṣe sọ pé o fẹ́ràn Queen Mother tó látọjọ́ tàrísò ti jáde o ò fọjọ́ kan pósì ẹ̀ sórí péjì ẹ̀ ṣé o pósì ẹ̀ nígbà tó o ò kí ń fẹ́ kí tọmọ ọlọ́mọ dàbí kíkẹ́ ó yá outside the gate ni kò wọ́ lọ outside the gate wọ́ lọ. ó sí níbi títí kíkẹ́ yàn dà. iṣẹ́ tó ń bọ̀ yìí iṣẹ́ kékeré kọ́ o big movie ni o ó lè gbọ́dọ̀ promote ẹ o tó o bá wá promote ẹ ló máa fàjẹmí àti ẹ o. látọjọ́ tó ti ṣe the return of Arinzo ṣé o ní káwọn èèyàn lọ wò orílẹ̀ ẹ̀kan fáǹsì wèrè wo tiẹ̀ lóní o ò ní fáǹsì omi ti gbẹ lẹ́yìn ẹ̀jẹ̀ ó wá rí i pé position tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ boss lady máa tún ti ga jù bẹ́ẹ̀ lọ ìṣòro wá dé bá yí ẹ irú ìfẹ́ tí boss lady ń rí táwọn èèyàn fi hàn sí boss lady òun ló fẹ́ kó máa fi hàn sí ẹ ó lè rí kò ní yọjọ́ tẹ́ fi sunkún pé gèlè yín ẹra gèlè yín o èrè orí gèlè lẹ fi ń ṣe pátí tí ò bá kí n ṣe boss lady tó dráàgì yín ebi inú rẹ́sítọ́ráǹtì lẹ ti fẹ́ lọ ṣe tẹ́lẹ̀. inú máa bí pé ń promote the return of Arinzo ẹni tí ò kì í fẹ́ kéèyàn ṣoríire wọn ò kì í fẹ́ kéèyàn níláárí bí káyé ọmọ ọlọ́mọ ṣáàrí báyé àwọn ọmọ tí wọ́n ṣe rí ni ṣé dandan ni kí gbogbo ayé èèyàn rí kí báyé àwọn ọmọ yín ṣe rí ni ṣé dandan ni ajẹ́ mi ẹjẹ́ ìsinmi
òfò ìyá ìjára búkà yé fẹjọ́ mi sùn mọ́rọ̀ mi parọ́ àwọn ọmọ ẹ pa mọ́rọ̀ mi parọ́ àwọn ọmọ ẹ pa èmi tí mo wà Nàìjíríà gan mo ìdúríjà àwọn ọmọ ẹ tó ti kọ́ lọ lú èbó láti kékeré wọn ò ṣe rí wọn ò jọlọ píkṣọ̀ kan náà la rí lọ́jọ́ kan tó jókòó sẹ́gbẹ́ bọ̀bọ̀ white kan torí ìyẹn náà rí pàlà polo báyìí àwọn èbó tẹ́mù tó ń dún àwọn ọmọ yìí kiri èbó máa dún ọmọ yìí ẹ̀ tún jẹ́ kí èbó gidi gbò àwọn èbó tẹ́mù ọmọ yìí náà jókòó báyìí gbogbo òbó ń hàn nínú kámẹ́rà àwọn ọmọ ti jọ̀ya wọn tán like mother like children ó yẹ ìwọ ló fi jẹ́ fi hàn yangàn nínú àwọn ọmọ yín tẹ́yìn bá lọ́mọ bíi boss lady ẹ̀ ní ṣọpẹ́ ayé yín ẹ̀ ní máa lọ ṣe Thanksgiving every Sunday ó wù yín ni kò wẹ́lẹ́dà yín bẹ́yìn bá lọ́mọ táyé rí bí ayé house of TMS board